ìkúnlẹ̀ abiyamọ o ọmọ ṣe o Ọlọ́run má jẹ́ kọ́tà ọyọ́ wa mọ́ mọ́jọ́ta ọ̀rẹ́yìn wa ó ga o Alhaji Oríyọmí Hamzat nígbàgbọ́ pé gbogbo nǹkan náà lọ́wọ́ sábàbí ni gbogbo bá a ṣe gbìyànjú ṣe gbogbo ẹ̀ tó lórí ṣùgbọ́n èèyàn wa kí ló kan Alhaji Oríyọmí Hamzat nínú ọ̀rọ̀ yìí ní tá a mọ̀ ni pé ìpolówó lásán ni wọ́n bá wọn ṣe advert lásán ni ó sì wá di pé wọ́n wá ń lọ gbé wọn lọ sí ọgbà ẹ̀wọ̀n kán lọ rìmáàndì wọn wọ́n gbìyànjú àti gba béèlì wọn ò rí ǹjẹ́ ní ejò ọ̀lọ́wọ́ nú báyìí èèyàn gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Oríyọmí Hamzat ǹjẹ́ ní ejò ọ̀lọ́wọ́ nú báyìí agbanilójú ọmọ ẹpọn yọ kí ló dé wọ́n á gbé polówó báyẹn pé a fẹ́ ṣe nǹkan báyìí o a fẹ́ ṣe nǹkan báyìí o ọ̀dà àṣìbáyẹn polówó ta ló lètò ẹni tó lètò gangan ló yẹ kí iléeṣẹ́ agbófinró fi jófin wọ́n jẹ́ wọ́n mọ̀ pé ètò yìí wọ́ o kò yẹ kó jẹ́ irú Alhaji Oríyọmí Hamzat because àwọn kan polówó ọjà lásán ni bí gbogbo ẹ lọ eléyìí afẹ́kọ́ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá yẹn polówó ọjà ẹ̀yin presenters gbogbo ètò tẹ́ ẹ bá polówó ẹ máa kíyèsí o gbogbo ètò tí wọ́n bá gbé fún yín tẹ́ ẹ bá yẹn ṣe ẹ kíyèsí o torí pé ẹ fèyí kọ́gbọ́n o àwa ń bẹ Ọlọ́run ọba nínú àánú rẹ̀ pé ẹnìkọ̀ọ̀kan yín gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ yín pédépédé lórí rédíò ẹ̀ẹ̀ní ṣèdè pa o ẹ̀ sì ní ṣe ọ̀rọ̀ sọ ẹ̀ẹ̀ní ṣiṣẹ́ gbà àwọn fásitì tọrọ fún Alhaji Oríyọmí Hamzat náà pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ìjì tí ń jà yìí kò ní gbé wọn ṣubú pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run kò ní gbé wọn ṣubú o láìpẹ́ láì jìnnà wọn ó dúró lórí ẹsẹ̀ wọn padà ìlú ọmọ Yorùbá mo bá yín kẹ́dùn o gbogbo ẹ̀yin tẹ́ wá bá wa sàmì àdúrà náà ẹ̀yin ò ní firú ẹ̀ gbà o ó ṣe o gbogbo gbìyànjú yìí wọ́n padà rìmáàndì Alhaji Oríyọmí Hamzat principal school yìí àti olórí Sílẹ̀kùnọlá ó ga o.